Ìgbé ayé Aláàfin Àtàndá apá kejì. Tí ní kádàrá ò ní yẹ̀, bẹ́ẹ̀ ni àkọsílẹ̀ náà ò ní tàsé. Ṣé orí tí ó dádé, inú agorodẹ ní ti wá, ọrùn tí ó lè jìgbà àlẹ̀kẹ̀, inú agorodẹ ní ti yọ wà, bẹ́ẹ̀ ni bàràdì tí ó lò mọ́sáàjì. Aṣọ ọba tí kọná yanayana, inú agorodẹ lòun náà ti wà. Bá a bá wo gbogbo bí ìrìn àjò Lámìdì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta bó ti rí nínú apá kejì tá a fẹ́ mẹ́nubà yìí, kò bá ti dórípò Aláàfin tìlú Ọ̀yọ́. Àmọ́ kádàrá ó ṣẹ, ìgbìyànjú náà ò ní gbélẹ̀, bẹ́ẹ̀ ni àkọsílẹ̀ Olódùmarè ò ní tàsé lórí ikó wa. Rájí Adéníran ni bàbá rẹ̀ ṣe, ìyún ẹni tó bí Lámìdì Ọláìwọlá Àtàndá. Ọmọ Adélabú tí í ṣe ọmọ Adéyẹmí alówólódù bíi ìyèrè ni. Èyí ni pé ọmọ Adéyẹmí ni Rájí Adéníran ṣe. Nígbà tí Adéyẹmí àkọ́kọ́ ń jọba, àrẹ̀mọ ni Rájí Adéyẹmí jẹ́. Ipò àrẹ̀mọ yìí ló sì wà títí tí bàbá rẹ̀ fi wàjà ní 1905, tí wọ́n sì fi láwàní agogo ìjà tí ró kangó tí wọ́n fi jẹ. Ṣùgbọ́n láwàní kò pẹ́ lórí oyè gẹ́gẹ́ bá a ti sọ ṣáájú nínú apá kìíní. Ọdún 5 lòun lò tí ọmọ rẹ̀ Ṣìyànbọ́lá Oníkẹ́pọ̀ Ládìgbòlú fi jẹ Aláàfin. Ọlọ́run sì bá òun ṣe, ó dàgbà ó dògbó lórípò Aláàfin. Ọdún 23 gẹ́gẹ́ bá a ti sọ nínú apá kìíní ṣáájú, òun ni Ṣìyànbọ́lá Oníkẹ́pọ̀ Ládìgbòlú ló lò lórípò Aláàfin gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́, kó tó di wípé òpó tiẹ̀ náà yẹ̀ tilẹ̀ bàjẹ́ nílùú Ọ̀yọ́. Lẹ́yìn tiẹ̀ ni Rájí Adéníran tí ṣe bàbá Lámìdì Ọláìwọlá wá di ọba. Ọdún 1945 ni Aláàfin Alhaj Adéníran jọba, ó sì ní Adéyẹmí kejì nígbà tó jẹ́ ọmọ Adéyẹmí àkọ́kọ́. Bí wọ́n bá pe Alhaji Rájí Adéníran ní àtọ̀bà tẹ́lẹ̀, kò sírọ́ níbẹ̀ rárá. Ìdí ni pé ó lówó dáadáa kó tó dà láàfin gẹ́gẹ́ bí àṣìmẹ́nubà sẹ́yìn ní apá kìíní. Alhaji Adéníran níyàwó tó pọ̀, yùn nílé rẹ̀ máa ń gbá fún èrò. Nígbà tó jẹ́ bí wọ́n bá pe Alhaji Adéníran ní àtọ̀bà tẹ́lẹ̀, kò sírọ́ níbẹ̀ rárá. Ìdí ni pé ó lówó dáadáa kó tó di Aláàfin. Ó ní ìyàwó tó pọ̀, bẹ́ẹ̀ lèrò máa ń gbá ní ilé rẹ̀ yùn. Nígbà tó jẹ́ òun ni àrẹ̀mọ bàbá rẹ̀, ọmọ ọba Adélakùn, ayé ọba lòun náà sì ń jẹ. Kò sí ẹni tí kò mọ Adéníran ní Ṣàngó Òde, ìyẹn nígbà ọ̀dọ́ rẹ̀. Ó sì ti ní orúkọ rẹpẹtẹ láàrin ìlú kí wọ́n tó ní kó máa bọ̀ wá jọba. Èyí ló ṣe jẹ́ nígbà tó jọba náà ní 1945. Ipò ọlá kò ṣàjèjì lára rẹ̀, nítorí ó gbé ọlá gorí ìtẹ́ ni òun gan làbá máa pè ní Gbọ́lágùntẹ́. Adéyẹmí kejì yìí kì í ṣọ̀mọ̀wé o, ṣùgbọ́n ó bá àwọn ọ̀mọ̀wé rìn púpọ̀. Ó ti ní àjọṣe tó gúnmọ́ pẹ̀lú àwọn òyìnbó tí wọ́n ti wọ̀lú lásìkò Ṣìyànbọ́lá Ládìgbòlú. Ó sì ti tún di ọ̀rẹ́ àwọn ọ̀làjú rẹpẹtẹ l'Ékòó àti n'Íbàdàn. Kò sì sí ọlọ́lá ìlú kan nílẹ̀ Yorùbá tí yóò ní òun kò mọ ẹni tí ọmọọba Adéyẹmí ń ṣe. Kó tilẹ̀ tó di Aláàfin rárá, nígbà tí ó sì gorí oyè ọ̀hún, gbogbo rẹ̀ ṣe rẹ́gí ara wọn. Kí Rájí Adéníran Adéyẹmí tó gorí oyè ló ti bí Lámìdì Ọláìwọlá Àtàndá Adéyẹmí ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1938.
ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ìyẹn Ìbírónkẹ́ tó jẹ́ ààyò fún ló sì bí Lámìdí. ní ilé wọn tí wọ́n ń gbé agboolé epo gíngín ni wọ́n ń pè bẹ́ẹ̀, ibẹ̀ náà la sì bí Lámìdí sí. olórí agboolé náà ni wọ́n ń pè ní ìnagijẹ epo gíngín bójú omi jẹ́. orúkọ náà ló sì di agboolé náà títí ó fi ṣe bẹ́ẹ̀ tó gbòòrò tó tóbi di òní olónìí, níbi tá a sì gbé bí Lámìdí Ọláìwọ̀lánù. nígbà tí wọ́n bí Lámìdí yìí tí Adéníran kò sì tí ì jọba, tí kò tilẹ̀ ro èrò póun yóò di ọba rárá. kinní kan wà tí bàbá náà gbájúmọ́, ìyẹn náà ni ẹ̀sìn ìmọ̀le. mùsùlùmí tààrà ní Rájá Adéníran ṣe. ìdí rèé tá a fi pè ní aláàjì níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. kì í ṣe pé ó jẹ́ mùsùlùmí lásán, pàápàá ó mọ̀ kéwú dáadáa. òun sì ni alábòjútó mọ́ṣáláṣí àdúgbò wọn. bó ti jẹ́ ọmọ ọba tó kì í fi iṣẹ́ mọ́ṣáláṣí rán ẹnìkan. òun ní fa omi látinú kànga tí rọ́ sínú àgé tí yóò sì rí pé omi kò tán ní mọ́ṣáláṣí nígbàkúùgbà. nítorí bẹ́ẹ̀ nígbà tí yóò fi bí Lámìdí Ọláìwọlá nínú ìṣesí àti ìfarajìn lójú ọ̀nà ẹ̀sìn yìí ló bí ọmọ náà sí. ibẹ̀ lọmọ náà sì dàgbà sí tó sì bá ìwà yìí lọ́wọ́ bàbá rẹ̀ Aláàjì Rájí Adéníran. èyí ló ṣe jẹ́ pé mọ́ṣáláṣí ni ọmọ kékeré náà dàgbà sí. bàbá rẹ̀ kò sì fi pamọ́ pé bó tilẹ̀ jẹ́ pé òun fẹ́ràn ìwé gan tó ní òun fẹ́ kí ọmọ náà kàwé kó sì jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀mọ̀wé àti alágbára ayé, síbẹ̀ òun fẹ́ràn ẹ̀kọ́ Kùránì ju ẹ̀kọ́ òwe lọ. ohun tó jẹ́ kó dojú Lámìdí kékeré kọ ẹ̀kọ́ kéwú rèé tí ọmọ náà sì ń ti kékeré lọ sílé kéwú. ṣùgbọ́n ìyẹn kọ́ ni iṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn. iṣẹ́ méjì pàtàkì ló wà nílẹ̀: iṣẹ́ àgbẹ̀ àti aṣọ híhun. òun ni iṣẹ́ yìí, yàtọ̀ sí pé wọ́n mọ̀ nípa bá a ti ń de jákàn àti ṣíṣe iṣẹ́ ọnà púpọ̀ sí ara aṣọ. nítorí náà kò sígbà tí ọwọ́ Lámìdí àti àwọn ọmọ yòókù tí Rájí bí tó dilẹ̀. iṣẹ́ ń bẹ nílẹ̀ fún wọn láti ṣe lọ́jọ́ gbogbo. oko méjì òun náà ni wọ́n ní, oko etílé àti oko ẹ̀gàn. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ìtòsí loko etílé máa ń wà, ọ̀nà jíjìn sì ni oko ẹ̀gàn ń gbé. ṣùgbọ́n gbogbo ẹ̀ náà làwọn ọmọdé yìí ń lọ láti fi hàn wọ́n bí iṣẹ́ àgbẹ̀ ti rí àti láti fi ẹ̀kọ́ ìjìnlẹ̀ ayérayé kọ́ wọn pé ẹni tó bá ṣiṣẹ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti jẹun, àti pé kò sí ọ̀nà kan tí èèyàn lè fi là láyé ju ọ̀nà iṣẹ́ ṣíṣe lọ. bí èèyàn bá ti ṣiṣẹ́ tó ni ọlá rẹ̀ yóò ṣe pọ̀ tó. lára ẹ̀kọ́ tí Adéníran fi ń kọ́ àwọn ọmọ rẹ̀ nìyí nígbà gbogbo. àǹfààní lágbáà ni Lámìdí Ọláìwọlá ní, nítorí kékeré ló ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. nítorí àárín àwọn ọ̀pọ̀ ìyàwó ló gbé, àárín àwọn ẹ̀gbọ́n àgbà lọ́kùnrin lóbìnrin ló gbé. bàbá rẹ̀ kò sì fọwọ́ pa á lórí rárá níbẹ̀rẹ̀, nítorí ó fẹ́ kí ọmọ náà gbọ́n fẹ́fẹ́ kó sì lè ní ìforítì nínú gbogbo bó bá dọ̀la. ṣùgbọ́n nǹkan náà yí padà, nítorí lójijì ni Ìbírónkẹ́ kú, ìyẹn ẹni tí í ṣe ìyá Lámìdí. obìnrin náà kú nígbà tí ọmọ rẹ̀ kò tí ì dàgbà rárá, tó sì fi òun àti àbúrò rẹ̀ obìnrin kékeré sílẹ̀ sáyé lọ. ikú ìyá Lámìdí ló mú nǹkan yí padà, nítorí ìfẹ́ ńlá jẹyọ láàrin òun àti bàbá rẹ̀. bàbá rẹ̀ kò fẹ́ kí nǹkan ṣe Lámìdí, ó sì jọ pé níṣe ló dá ìfẹ́ tó ní sí ìyá rẹ̀ ló dá padà sórí rẹ̀. ó fẹ́ ṣe ohun gbogbo fún un kí ìyá rẹ̀ tó kú ni wọ́n ti ní kó máa lọ sílé ìwé jẹ́lé-ó-sinmi kan, ìyẹn iléèwé ọlọ́ọ̀nìní, torí pé ọ̀nìní 10 ni wọ́n ń gbà nílé ìwé náà. iléèwé àwọn ọmọ wẹrẹ ni. iléèwé náà ló sì padà wá di Ìdí Ọ̀pẹ primary school lónìí yìí. iléèwé yìí ló ti ń kọ́ A, B, D kó tó di pé ìyá rẹ̀ kú. nígbà tí ìyá rẹ̀ sì kú, bàbá rẹ̀ da ìkẹ́ ìgẹ̀ tó ìfẹ́ púpọ̀ bò ó
ìfẹ́ náà sì pọ̀ débi pé àwọn èèyàn ń sọ pé ṣé kìí ṣe wípé bàbá yìí yóò bá ọmọ rẹ̀ jẹ́ láti kékeré. Nígbà náà lóró kinní náà pápápá ó ní òun yóò taari Lámìdì síbi tí yóò ti kọ́ kéwú já. Ńlọmọ náà bá dèrò Ìṣẹ́yìn Orò ọmọ ẹ̀bẹ̀ dìmọ̀kọ. Àáfàá kan wà ní Ìṣẹ́yìn nígbà náà tí wọ́n ń pè ní àáfàá olówó òkèrè. Ìròyìn àáfàá náà kàn láti ìlú Ìṣẹ́yìn tó ń gbé dé òde Ọ̀yọ́. Òkìkí rẹ̀ sì dá lórí pé kò sí ẹni tó mọ kéwú tó dàbí rẹ̀ ní gbogbo agbègbè náà. Wọ́n ló mọ kéwú débi kà sí nǹkan. Ìròyìn kéwú tí Adéníran gbọ́ ló fi ní kí wọ́n máa mú ọmọ òun lọ sọ́hùn kó lọ kéwú lọ́dọ̀ olówó òkèrè kó sì tún máa kàwé lẹ́gbẹ̀ẹ́ kan. Ohun tó sọ di èrò Ansarudeen rèé níbi tó ti bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a mọ̀ sí pámárì tààrà. Èyí ni pé bí Lámìdì bá lọ ilé ẹ̀kọ́ láàárọ̀ bó bá dé yóò wá gbé ìgbà kéwú náà ni yóò sì ké títí di alẹ́ àfi tó bá ń lọ ṣiṣẹ́ ilé kan tàbí òmíì àbí àáfàá bá ń lọ sóko. Bí ọdún méjì ni Lámìdì ṣe ní Ìṣẹ́yìn bẹ́ẹ̀ ni kìí ṣe pé òun pàápàá fẹ́ kúrò níbẹ̀. Ṣé òun kò kúkú dákan mọ̀, ọmọ kékeré sì ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí rí ní Ìṣẹ́yìn lọ́dọ̀ olówó òkèrè ni wọn ò fẹ́ bí wọ́n ti ń rí. Ṣé àsìkò ọjọ́ àná kò jọ ti ìsìn rárá? Kò sí àyè kí àáfàá máa ra aṣọ tuntun fún ọmọ kéwú. Aṣọ tó bá ti ń wọ̀ náà ni ọ̀lẹ́ńtẹ̀ láàfáà ni wọ́n ń pe orúkọ aṣọ tí wọ́n sì máa ń wọ̀ káàkiri nígbà yẹn. Kò sí láìfi nínú kí aṣọ ọmọ kéwú ya lọ́rùn tàbí kó já níbìkan. Bẹ́ẹ̀ náà ni yóò máa wọ nǹkan rẹ̀ kiri. Gbogbo èyí ló ń ṣẹlẹ̀ sí Lámìdì lọ́dọ̀ olówó òkèrè, ìyẹn àáfàá àkọmọ̀ ní kéwú. Ṣùgbọ́n inú àwọn tí wọ́n bá ti Ọ̀yọ́ wá sí Ìṣẹ́yìn láti ṣe ohunkóhun tí wọ́n bá rí Lámìdì kì í dùn rárá. Wọ́n á ní ṣe ọmọ ọba Ọ̀yọ́ náà ló di alákìísà ní Ìṣẹ́yìn yìí. Àwọn yìí ni wọ́n sì ń kó ẹjọ́ lọ bá Adéníran tí ṣe bàbá Lámìdì. Nígbẹ̀yìn nínú àwọn èrò nájà yìí gan ni wọ́n fìbínú mú Lámìdì wálé. Bẹ́ẹ̀ ni Lámìdì tún padà sí Ọ̀yọ́ nílé bàbá rẹ̀. Àsìkò yìí sì ni bàbá rẹ̀ di Aláàfin Ọ̀yọ́. Ohun tó sì dùn jù ni pé ìyá rẹ̀ kò sí nítòsí láti bá wọn dé ààfin. Lámìdì tún bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ míì lọ́yọ̀ọ́ nítorí pé bàbá rẹ̀ kò fẹ́ kí ó bá òun gbé rárá. Aláàfin kò wá ilé ẹ̀kọ́ tí ọmọ rẹ̀ yóò máa lọ tí yóò máa padà wá sí ààfin fún un. Níṣe ló tún sọ ọ́ lókò lọ sí ọ̀nà jíjìn. Ọ̀dọ̀ olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga St Andrews College ni Aláàfin Adéníran Adéyẹmí lọ fi ọmọ rẹ̀ sí. Ọ̀gbẹ́ni Ọlátórégún sì ni ọ̀gá àgbà ìgbàanì. Òun ni olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ náà. Òun ló sì fi Lámìdì sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti St Andrews yìí. Níbẹ̀ ló ti ń kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó tilẹ̀ jẹ́ ọ̀dọ̀ olùkọ́ àgbà tí ilé ẹ̀kọ́ náà ló ń gbé. Nínú ilé olùkọ́ àgbà kì í ṣe òun nìkan ló ń gbébẹ̀. Ọmọdé àti àwọn ọmọ ilé ẹ̀kọ́ pọ̀ níbẹ̀, pàápàá àwọn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ gíga níbẹ̀. Lámìdì ní kí òun tó débẹ̀ òun ti ní ọgbọ́n nínú dáadáa. Báwo ni kò ṣe ní gbọ́n? Ẹni tó gbé ọ̀dọ̀ àáfàá níṣẹ́yìn fún bí ọdún méjì tó ti lọ sóko lóríṣiríṣi, ó gbọ́n dáadáa ju ọ̀pọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ, bó tilẹ̀ jẹ́ ọjọ́ orí wọn kò fi bẹ́ẹ̀ jìnnà síra wọn. Ó ní mọ́ínmọ́ín làwọn yóò jẹ láàárọ̀, ṣùgbọ́n bí wọ́n bá fún òun ní mọ́ínmọ́ín tòun, òun yóò dá sí méjì ní. Òun yóò sì tọ́jú ọ̀kan pamọ́ títí di ọ̀sán. Nígbà tí àwọn bá dé láti ilé ẹ̀kọ́, ìyẹn lòun yóò jẹ, tí àwọn ẹlẹgbẹ́ òun tó kù yóò sì máa wò òun lẹ́nu. Bẹ́ẹ̀ oúnjẹ ọ̀sán kì í yábọ̀rọ̀, tàbí kí ó jẹ́ àjẹmálẹ́ ni oúnjẹ náà yóò bọ́ sí. Ó ní dandan ni kí àwọn jẹ ìrẹsì ní ọjọ́ Sunday, ọjọ́ kan ṣoṣo tí àwọn ń jẹ ráìsì náà nù nínú ọ̀sẹ̀.
nítorí pé ìrẹsì ni oúnjẹ ọmọdé tí àwọn sì fẹ́ràn dọ̀bà. Bíi kí Sunday tí ṣe ọjọ́ ọ̀sẹ̀ yìí ti dé ló máa ń rí lójú àwọn. Ní ilé ẹ̀kọ́ yìí làwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí yé Lámìdí, ẹ̀kọ́ ìwé sì ti bẹ̀rẹ̀ sí wọ̀ létí dáadáa ju ti àwọn ibi tí ó ti ń bọ̀ lọ. Lámìdí ti rò pé níbi tí òun yóò wà títí òun yóò fi jáde ìwé 6 rẹ̀ tí òun yóò sì wọ ilé ẹ̀kọ́ St Andrews níbi tí wọn yóò ti kọ́ òun lẹ́kọ̀ọ́ tóun yóò sì di tíṣà olùkọ́ ìwé. Ṣùgbọ́n níbi tí òun ti jókòó tó ń ronú yìí, bàbá rẹ̀ ń ronú nǹkan míì fún un. Bíi 1947 ni bàbá rẹ̀ tún kì í mọ́lẹ̀ ní gbangba ọ̀sán ọjọ́ kan tí òun kò ronú rẹ̀ rárá. Wọ́n ní kó wá máa lọ sí Abẹ́òkúta, ibẹ̀ ni yóò sì máa gbé. Nígbà tí òbí kan bá fẹ́ràn ọmọ rẹ̀ ní àfẹ́jù, yóò dàbí pé irú òbí bẹ́ẹ̀ kórìíra ọmọ náà ni. Lámìdí ti bá ara rẹ̀ sọ̀rọ̀ pé kí òun jáde kíá kí òun di tíṣà ni, ṣùgbọ́n ó ti gbọ́n débi pé èyí tí bàbá òun tún gbé dé yìí yóò dá òun dúró, pàápàá nígbà tí bàbá náà kò kúkú ṣàlàyé ìdí tàbí ohun tó fà á tí wọ́n fi tún yọ òun jáde níbi tí òun ti ń gbádùn ara òun, tí ẹ̀kọ́ ìwé ọ̀hún sì ti bẹ̀rẹ̀ sí yé òun dáadáa. Bàbá rẹ̀ ló mọ ohun tí òun rí, ó sì mọ ìdí pàtàkì tó fi taari rẹ̀ sí Abẹ́òkúta pé kó máa wá lọ gbé níbẹ̀. Ibi tó ní kó lọ gbé yìí kì í ṣe ibi kékeré tàbí ibi yẹpẹrẹ lọ́dọ̀ Aláké ilẹ̀ Ẹ̀gbá ìgbà náà, ọba Aládàpọ̀ Adémọ́lá ni. Nígbà náà nítòdodo Ẹ̀gbá ní ilẹ̀ ọ̀làjú Ẹ̀gbá sì ju ti àwọn ìlú míì ní agbègbè ìwọ̀ oòrùn Nàìjíríà lọ. Ìgbàgbọ́ ni pé Ẹ̀gbá ní ilé ẹ̀kọ́ gidi, níbẹ̀ ni ọgbọ́n ìwé pin sí, àti pé gbogbo ẹni tó bá lọ síbẹ̀ lọ kàwé ní di lọ́ọ̀yà ti dàdájọ́. Ọ̀pọ̀ àwọn ọmọọba Adémọ́lá ní tirẹ̀, ìyẹn Aláké Ẹ̀gbá, lọ́ọ̀yà ni wọ́n. Ó sì ti ní ọmọ tó di adájọ́, kódà ọmọ rẹ̀ ló padà wá di adájọ́ àgbà ilẹ̀ wa nígbà kan, ìyẹn adájọ́ Adétòkunbọ̀ Adémọ́lá. Nítorí èyí ni Aláàfin Adéyẹmí ṣe ní kí ọmọ òun náà wá lọ gbé Abẹ́òkúta kí Aláké bá òun kọ́ dáadáa, kí òun náà di lọ́ọ̀yà tàbí kó di adájọ́, kó ṣàkọ́ ẹ̀kọ́ ìwé gidi tí yóò sọ di nǹkan pàtàkì lọ́jọ́ ọ̀la. Ohun tó fà á tí wọ́n fi Lámìdí ránṣẹ́ sí Aláké rèé, tó sì di ẹni tó ń gbé nínú ààfin Aláké tí àwọn ìdílé ọba náà sì gbà á tọwọ́ tẹsẹ̀. Ọmọ ọba tó ti kékeré wá gbé nínú ààfin ni. Bó ti débẹ̀ ni wọ́n ti mú wọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ míì, ìyẹn Aké Primary School. Nínú ààfin ni ilé ẹ̀kọ́ náà wà, èyí kò sì jẹ́ ìnira fún un láti máa lọ tàbí máa bọ̀. Ọ̀gá ni wọ́n ń pè Lámìdí láàfin Aláké nítorí ọwọ́ kì í kàn án, òun ló sì máa ń palẹ̀ oúnjẹ tí Aláké bá jẹ mọ́, tí yóò sì jẹ gbogbo ohun tí ọba náà bá jẹ kù. Nídìí èyí ẹnìkan kì í palẹ̀ mọ́ lọ́dọ̀ Aláké, kódà bẹ́ẹ̀ nìkan bá wá nígbà tí Lámìdí kò sí níbẹ̀ tó sì palẹ̀ náà mọ́, Aláké yóò sọ fún pé kí wọ́n gbé àjẹkù oúnjẹ náà fún Láìwọlá pé tirẹ̀ ní í ṣe. Bákan náà ni wọ́n mọ̀ pé kò sígbà tí kì í jókòó ti Aláké, bẹ́ẹ̀ ni kò sígbà tó jókòó ti ọba náà yóò lè. Ibẹ̀ ni yóò wà tí yóò máa wòran gbogbo tí ọba bá ń ṣe. Bóyá ọba yìí pàápàá rí àmì ọba lára Láìwọlá ni, tàbí pé ó kàn fẹ́ràn rẹ̀ ṣáá ni, kò sí ẹni tó mọ̀. Gbogbo èèyàn ṣáà mọ̀ pé ọmọ Aláké ni Lámìdí, ọwọ́ ò gbọdọ̀ kàn o. Láìwọlá ti tún mọ̀wé, bẹ́ẹ̀ ló mọ eré ìdárayá ṣe, kò sì sí ẹnìkan tó lè là á mọ́lẹ̀ tó bá di eré sísá láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù. Kó sáré kó gbá bọ́ọ̀lù yìí tí wá jẹ́ kó gbajúmọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀
eléyìí sì dùn mọ́ Aláké nínú pé yàtọ̀ sí ọgbọ́n tí ọmọ náà gbọ́n, ó tún jẹ́ ẹni tó kó èèyàn mọ́ra tó sì ní ẹran ìfẹ́ lára. Ìfẹ́ rẹ̀ sì túbọ̀ gbilẹ̀ sí lọ́kàn Aláké. Òun náà sì fẹ́ràn ọba náà pẹ̀lú ààfin rẹ̀. Ó sì ti sọ Abẹ́òkúta di ilé rẹ̀. Ẹ̀gbá lòun náà rán. Ahọ́n rẹ̀ ti yí padà kúrò ní èdè Ọ̀yọ́. Bí kò sí ti ìlà tó wà lójú rẹ̀ ni kò sẹ́nìkan tí yóò mọ̀ pé ará Ọ̀yọ́ ni Lámìdí ṣe. Ká má tí ì sọ pé wọn yóò pè ní ọmọọba Ọ̀yọ́ Aláàfin. Ṣùgbọ́n bí ìlà ti wà lójú rẹ̀, kódà kó sọ èdè Ẹ̀gbá jù bẹ́ẹ̀ lọ, àwọn tí wọ́n bá fẹ́ fi pa mìídìn àtọ̀rìnwá ni wọ́n ń pe Lámìdí. Ṣùgbọ́n ìyẹn kì í fàjà nítorí kì í ṣe èébú, òdodo ọ̀rọ̀ ni wọ́n ń sọ. Ohun gbogbo ń lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Lámìdí sì ti tún ṣe bíi ọdún méjì ní Abẹ́òkúta. Nígbà náà ni wàhálà míì tún dé. Ọ̀rọ̀ owó orí sísan ló dájà sílẹ̀ nítorí obìnrin kan tí wọ́n ń pè ní Fúnmiláyọ̀ Ransom Kuti, ìyá tó bí Fẹlá Aníkúlápó Kuti olórin, ti kó ẹgbẹ́ àwọn obìnrin kan jọ nílùú Abẹ́òkúta nígbà náà. Ṣé Abẹ́òkúta lobìnrin náà ń gbé nígbà tó jẹ́ pé ọmọ ìlú náà ní í ṣe. Níbẹ̀ ni ọkọ rẹ̀ pàápàá sì wà. Ẹgbẹ́ tó kójọ yìí lẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn obìnrin. Ó wá rò ó nígbà kan pé kò dára kí obìnrin máa san owó orí àbí kí wọ́n máa gba owó orí lọ́wọ́ obìnrin. Bẹ́ẹ̀ ni àwọn ajẹ́lẹ̀ òyìnbó tí wọ́n wà nígbà náà kò fẹ́ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ kí gbogbo èèyàn máa san owó orí, ìbá àṣọkùnrin ìbá àṣobìnrin. Aláké Adémọ́lá ló dàbí alàgàtà. Aláké Adémọ́lá ló dàbí alága pátá fún ìgbìmọ̀ apàṣẹ Ẹ̀gbá. Ṣùgbọ́n ohun tí ajẹ́lẹ̀ bá fẹ́ ni wọ́n máa ń ṣe. Àwọn ajẹ́lẹ̀ fẹ́ owó orí, Aláké kò sì lè kọ̀ fún wọn. Ṣùgbọ́n ìyá Fẹlá bínú, ó sì kó àwọn obìnrin tó kù jọ. Wọ́n láwọn kò ní san kọ́bọ̀ owó orí fẹ́nìkan. Ń lọ̀rọ̀ yìí bá dìjà rẹpẹtẹ. Nìyá Fẹlá bá kó àwọn obìnrin bíi 10,000 jọ ní àárín Abẹ́òkúta. Wọ́n lọ ká Aláké máàfin. Ń lọ̀rọ̀ bá dìjà. Eré laláké pàápàá pe ọ̀rọ̀ yìí ń bẹ̀rẹ̀. Àfi nígbà tí àwọn obìnrin náà fi àáké kọ́rí pé àwọn kò ní gbà àfi kí Aláké fi orí oyè Ẹ̀gbá sílẹ̀ fáwọn. Obìnrin ò ṣeé yìnbọn fún, wọn ò ṣeé nà ní kòbókò. Èèwọ̀ ni fúnjọba àwọn òyìnbó. Irú ẹ̀ ò tilẹ̀ ṣeé ṣe ní Abẹ́òkúta. Ọ̀rọ̀ náà yóò dìràntò. Wọ́n pe ìyá Fẹlá pé kí ó wá gbọ́ àlàyé, kò dáhùn. Wọ́n pe àwọn obìnrin tó kù kí wọ́n tẹ́tí sí Aláké. Àwọn yẹn ní ìyá Fẹlá lọ̀gá àwọn. Nígbà tí ọ̀rọ̀ náà sì fẹ́ di ìtàjẹ̀sílẹ̀, táwọn obìnrin yìí ní àfi kí Aláké fi orí oyè sílẹ̀ bí ọba Ẹ̀gbá. Kò sí ṣíṣe kò ṣàìṣe. Aláké yóò fi orí oyè sílẹ̀ fún àwọn. Aláké yóò fi orí oyè sílẹ̀ fún àwọn ni ọba náà bá sá jáde láàrin òru. Ìgbín kì í ràjò kó gbàgbé ilé ẹ̀ sílẹ̀. Alábàáwọn àti gbẹ̀yìn ẹ̀ ni wọ́n jọ ń lọ síbi gbogbo tí bá ń lọ. Nígbà tí Aláké Adémọ́lá ń lọ yìí, ó di Lámìdí Ọláìwọlá Àtàndá mẹ́rù rẹ̀. Ó mú ọmọ ọba Ọ̀yọ́ náà, ó dìlú Òṣogbo. Ìpàdé dínú apá kẹta ìtàngbé ayé. Ìpàdé dínú apá kẹta ìgbé ayé Aláàfin Láìwọlá Adéyẹmí Àtàndá.